Sultan ìlú Sokoto tó jẹ́ olórí gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà, ìta àwọn mùsùlùmí tí wọn yóò lu lárúbáwá fi dárúkọ pé Amirul Mu'minin èyí olórí káfàtà fún gbogbo mùsùlùmí ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá lórí òfin ṣẹ̀ríà tí àwọn mùsùlùmí lò lórílẹ̀‐èdè yìí àti àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè yìí tí Sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar tó sì jẹ́ kó di mọ̀ wípé kò sí nǹkan tó kan àwọn kìrìsìtẹ́nì nípa òfin ṣàríà lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé àwọn mùsùlùmí nìkan ló lẹ́tọ̀ọ́ kí wọ́n máa lo òfin ṣàríà lé lórí. Nínú ọ̀sẹ̀ tí a wà yìí ìyẹn lọ́jọ́bọ̀ níyàn lọ́jọ́rú ti ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí ṣe ọjọ́ kẹwàá nínú oṣù kejìlá ọdún tá a wà yìí the 10th of December 2025 ìní Sultan ìlú Sokoto ló máa sọ̀rọ̀ yìí níbi ìpàdé tí àwọn adarí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí tó ṣe ní ìlú Àbújá lábẹ́ ẹgbẹ́ Nigeria Interreligious Council NIREC tí wọ́n dá sílẹ̀ tó sì jẹ́ pé ẹgbẹ́ NIREC yìí ní ìjọba àpapọ̀ ló gbé sílẹ̀ láti máa wá àlàáfíà láàrin àwọn kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí kí ìjà àti èdè àìyedè kó má bàa máa ṣẹ láàrin wọn nítorí pé àwọn ní ẹlẹ́sìn méjì tó pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Níbẹ̀ ìsìnì Sultan ìlú Sokoto ìlú náà wà lára àwọn tó ń darí ẹgbẹ́ yìí, bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì Christian Association of Nigeria CAN ìlú náà máa wà lára alága tó ń darí ẹgbẹ́ yìí nínú ìpàdé tí wọ́n ṣe lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí alága ẹgbẹ́ CAN tó jẹ́ olórí gbogbo kìrìsìtẹ́nì Nàìjíríà Bíṣọ̀bù Daniel Oko tó wà níbẹ̀. ìní Sultan ìlú Sokoto ló máa ti sọ̀rọ̀ ẹ̀ níṣojú ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá the Speaker Federal House of Representatives Honourable Tajudeen Abbas àti ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ Secretary to the Government of the Federation ìyẹn Senator George Akume. ìní Sultan ìlú Sokoto èyí ló ti sọ̀rọ̀ lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí pàápàá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Sultan ìlú Sokoto ó mẹ́nuba bí àwọn kìrìsìtẹ́nì kan bí wọ́n ṣe ń gbógun ti ṣàríà lílò lórílẹ̀‐èdè Nàìjíríà wípé òfin náà kò sínú òfin Nàìjíríà àwọn gbọ́dọ̀ máa lò ó, tí Sultan ìlú Sokoto sì jẹ́ kó di mọ̀ wípé òfin ṣàríà ó jẹ́ nǹkan tí àwọn mùsùlùmí tán pàtàkì. Sultan wá jẹ́ kó di mọ̀ pé òfin ṣàríà náà kò lẹ́tọ̀ọ́ kí wọ́n jẹ́ kí wọ́n máa lò fún àwọn kìrìsìtẹ́nì. ó lẹ́ni tó bá ṣẹ̀ òfin ṣàríà kò fààyè gbà láti fi ọwọ́ ba kìrìsìtẹ́nì, ó láwọn mùsùlùmí tí wọ́n lò fún òun nìkan ìní òfin ṣàríà ló yẹ kó mú. bẹ́ẹ̀ ni Sultan ìlú Sokoto ó tó wá jẹ́ kó di mọ̀ o wípé kò sí ìfipáṣe nínú ẹ̀sìn, ìyẹn pé kò sí àfi agídímù ẹnìkan láti wá ṣe ẹ̀sìn. ó ní kò sí nǹkan tó máa mú un láyè láti di kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ ló ní kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ náà tóun yóò fi wá máa mú àwọn kìrìsìtẹ́nì lágídí láti wá fi ara wọn ṣe ẹ̀sìn Islam, ìyẹn pé láti di mùsùlùmí, tó sì ní bí eléyìí bá ti ṣẹlẹ̀ àlàáfíà yóò wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò ní sí àfipáṣe nínú ẹ̀sìn rárá àti